Àràyèrè Olúwa Rachel Àbíkẹ́ ó yá jẹ́ ń bẹ́ẹ̀ dédòrè nípínlẹ̀ Ondo ìyẹn nílé ìran bàbá tó bí ẹ lọ́mọ ṣe bí àwọn lọ́mọ ìdẹ̀rẹ̀mọ̀jú ọba ọmọ amúgbàbúwò ọmọ aládàá funfun lórí òkè ọmọ fìlà ojúṣẹ̀yẹ ọmọ afàdánsẹ̀bọ ìdẹ̀rẹ̀ lólókè àwọn lọ́mọ oníbo owó àgbọ̀n àgbẹ̀ ọmọ apàdánjẹ ọmọ apàdánfòlàlà ọmọ elémọta abìdí pupu lórí òkúta ìlú ńlá tó fìdí sọlẹ̀ sórí òkè. Àbíkẹ́ ìyá tó bí ẹ lọ́mọ wọn lóńdó ọmọ obìnrin pàkákù lẹ̀bẹ̀lẹ̀bẹ̀ àtìlẹ̀kùn bóbìnrin jà àrípọ̀kọ rẹ̀ lágbèsè agbọ́kùnrin tani támá torí támá ló ń gbé ní ọkùnrin kì í gbéyàn. There's nothing more sweet and gratifying in life than celebrating an angel's birthday. And that angel is our dear daughter, Rachel, who was born on the 4th of February that remarkable year. I thank God each day for giving me world's most precious gift. Rachel, as you celebrate your birthday this year, may your birthday bring loads of joyful and sweet memories in your life. May you have a great and successful year ahead. May you get all the happiness life has to offer. May you live long and never die young. Happy birthday. From Ade Omo Ade, Director African Media, Arts and